gómìnà ìpínlẹ̀ Rivers ọlọ́lá jùlọ Sim Fubara wọ́n máa ti tú àṣírí ìdí tí ó fi bá olórí oko orílẹ̀-èdè yìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ó fi bá a jà tí ó tún pè sílé ẹjọ́ lórí ìjọba pàjáwìrì tí ó kéde ní ìpínlẹ̀ Rivers tí Fubara sì ti jẹ́ kó di mọ̀ pé gbogbo ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Rivers èyí tí kò jẹ́ kí ìjọba democracy sílẹ̀ láàrin oṣù mẹ́fà ó ló ti di àfisẹ́yìn tí eégún fi ṣọ́ tí àwọn sì ti bẹ̀rẹ̀ ìgbésí ayé ọ̀tún báyìí àti pé gbogbo àwọn tí ó ṣẹ̀ òun tàbí àwọn tó ń ṣẹ̀ ni làwọn ti parí ọ̀rọ̀ báyìí táwọn sì ti ń bà ní àwọn lọ kí ìpínlẹ̀ Rivers kó lè bá gòkè àgbà kó sì lè bá tẹ̀síwájú. ẹ rántí wípé nítorí rògbòdìyàn òṣèlú tó ń ṣẹlẹ̀ láàrin Fubara àti bàbá àsàlẹ̀ tó jẹ́ gómìnà àná ní ìpínlẹ̀ Rivers tó sọ di gómìnà ìyẹn Nyesom Wike tó jẹ́ mínísítà ọ̀rọ̀ ìlú Àbújá lásìkò yìí nítorí ìjà tó ní agbára tó ṣẹlẹ̀ láàrin wọn débi pé àwọn aṣòfin ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Rivers wọ́n fẹ́ yọ Fubara nípò òun ló jẹ́ kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó yẹ̀ tẹ̀sẹ̀ bọ ọ̀rọ̀ ọ̀hún tó sì kéde ìjọba pàjáwìrì ní ọjọ́ 18 oṣù kẹta ọdún tó wà yìí the 18th of March 2025 bẹ́ẹ̀ ló jẹ́ kó di mọ̀ pé oṣù mẹ́fà ìní ológun yóò fi ṣe ìjọba níbẹ̀ kí àlàáfíà kó lè jọba tó sì fòfin de gómìnà Fubara igbákejì àti àwọn aṣòfin ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Rivers fún oṣù mẹ́fà ṣá ọlọ́jọ́bọ̀ tí í ṣe ọjọ́ tóòsì ọ̀sẹ̀ tó kọjá yìí ìní oṣù mẹ́fà náà pé bẹ́ẹ̀ ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti kéde pé kí wọ́n fagilé ìjọba pàjáwìrì náà kí Fubara kó bẹ̀rẹ̀ iṣẹ́ padà bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ èèyàn ló retí kí Fubara kó bẹ̀rẹ̀ iṣẹ́ padà ní ọjọ́bọ̀ tí í ṣe tóòsì ọ̀sẹ̀ tó kọjá ṣùgbọ́n ọjọ́ ẹtì tí í ṣe Friday ọ̀sẹ̀ tó kọjá ìní Fubara ló ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ tó sì jẹ́ pé àsìkò náà ni làwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ẹ̀ lásìkò tóun àti igbákejì ẹ̀ tí wọ́n jọ bẹ̀rẹ̀ iṣẹ́ padà ní Fubara ló máa dúpẹ́ lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu oníwà bàbá dáadáa ló wù àti pé ìgbésẹ̀ tó gbé ni ò jẹ́ kí wàhálà àti rògbòdìyàn ńlá kó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Rivers bẹ́ẹ̀ ni Fubara ló tún jẹ́ kó ní mọ̀ pé kò sí ìjà láàrin òun àti aṣíwájú òun ìyẹn Nyesom Wike báyìí o nítorí pé gbogbo nǹkan tó ń jẹ́ wàhálà láàrin àwọn méjèèjì òun ni àwọn ti yanjú pátápátá tó sì ti di àfisẹ́yìn tí eégún fi ṣọ́ Sim Fubara wá jẹ́ kó di mímọ̀ ó tú àṣírí pé ìdí tóun fi bá Tinubu jà lórí bó ṣe kéde ìjọba pàjáwìrì tóun ò sì gbé lọ ilé ẹjọ́ gẹ́gẹ́ báwọn nǹkan ṣe ń sọ pé òun tútù yẹ kó ń gbé ọ̀rọ̀ náà lọ ilé ẹjọ́ ni pé nítorí àlàáfíà lòun fi ṣe bẹ́ẹ̀ tóun ò pe Tinubu lẹ́jọ́ ó ní kò yẹ kó sí nǹkan tí àwọn òyìn lè fi sílẹ̀ gẹ́gẹ́ bí ìrúbọ ètò olóyìnbó ń pè ní sacrifice fún àlàáfíà ìpínlẹ̀ Rivers tó sì nítorí kí àlàáfíà lè jọba ìlú òun ò fi dáhùn láti pe Tinubu lẹ́jọ́ tàbí láti bá a jà lórí ìjọba pàjáwìrì táwọn kan ti ń sọ pé kò bá òfin mu náà.